tó máa sọ̀rọ̀ ó kéré jù èèyàn kan share program yẹn ní ìgbà 20 bí sì wà ní pé àwọn tí wọ́n ti ń bàjẹ́ a fẹ́ jẹ́ kí ìdùnnú bá wọn látọwọ́ tiẹ̀ náà tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti ń bàjẹ́ báyìí pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ o nǹkan báyìí ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n a fẹ́ jẹ́ kí ìwọ náà rí káwọn èèyàn rí ìdùnnú látara tiẹ̀ náà mo wà kò ní kí n sọ ọ̀dọ̀ ẹni tí mo wà pẹ̀lú báyìí gbogbo náà ni a ti ní bàbá wa Chief Imam Ìlọrin of Yorùbá land ẹ̀ẹ́mi pé ọ̀rọ̀ olóyè Sunday Igboho kọjá kí ni wọ́n sọ bàbá wa pásítọ̀ náà wà ní ibi yìí as you can see bàbá náà wà ní ibi Ìsìláàmù ẹ̀sìn Yorùbá ẹ̀sìn tí ò kí n discriminate ni ẹ̀sìn tí ò kí n ṣe ẹlẹ́yàmẹ̀yà ni Ọlọ́run sọ nínú Àlùkùránì ó ní òun lágbára láti ṣe gbogbo ayé ní ẹnu kan tó bá wọn lọ́run òun lè ní kí gbogbo ká máa bọ́ gí ó ṣe tàbí kó ní ká máa gbọ́ basket bò wọ́n lọ́run tóun sọ pé mùsùlùmí ẹ máa bẹ christian ẹ máa bẹ jude ẹ máa bẹ ẹ̀sìn tó wà ní ayé more than 1000 tó ń kálukú dẹ̀ ń ṣe tiẹ̀ ní ọ̀tọ̀ tẹ bá dẹ̀ wo Yorùbá ẹ̀sìn kan tí ò kí ń ṣe ẹlẹ́yàmẹ̀yà rẹ̀ mi máa ń sọ ní program dáadáa pé ìmáàmù tàbí chief missioner tàbí mùdírù tàbí àfà tàbí ustaz tó bá kọ́lé tó bá sọ pé ilé tí mo kọ́ yìí ẹ gbọ́dọ̀ gba christian síbẹ̀ mùsùlùmí nìkan ní kẹgbà síbẹ̀ kò ń ṣe ẹni Ọlọ́run kò ń ṣe ẹni Ọlọ́run bàbá imam báwo ni ọ̀tẹ̀ ṣe rúùmù wọn ti wà owó tí wà fílẹ̀ mù bàbá imam wọ́n ń bẹ pẹ̀lú wa ní ibi ní àti fún wa ní láti sọ ọ̀rọ̀ fún wa nípa ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn èèyàn ń gbé kiri kó tó nílà wà báyìí as you can see àwọn èèyàn ti sọ mí di aláṣọ kan Ọlọ́run awọlá lágbára Ọlọ́run èmi náà ní kò ní aláṣọ kan torí gbogbo alamọ̀ kan tó sọ mí di aláṣọ kan àwọn fọ́ kan àwọn bọ̀ kan ni èmi náà ni máa kò ní aláṣọ kan ní agbára Ọlọ́run ní agbára wọn tí Ọlọ́run fún ní àṣẹ ayé báwa imam àwọn àwọn ẹ̀fẹ́ gbọ́ ní ẹnu yín níbo ni ẹ bá ṣe àwa ọmọ yín dé. Mo kí gbogbo ọmọ Yorùbá o ní lílí diaspora adúpẹ́ fọ́lọ́run ní àtàná nílùú Benin Republic ní Kútọ́nù so ibẹ̀ la wà ní àtàná báyìí so ó yà mí lẹ́nu fún gbogbo ọmọ Yorùbá pé bá a ṣe ní káwọn èrò mọ́pò tó èrò yẹn ti tún wá fẹ́ pọ̀ jù ìfẹ́ yẹn ti pọ̀ jù ẹ bá dáhùn ẹlòmíì padà pé ẹ má wà wọ́n ní àwọn ò wà níṣẹ́ èrò yẹn ti pọ̀ jù èrò ti lé ní 5000 èrò tó wá pọ̀ jù yìí ó ti wá fẹ́ pọ́ káyọ̀ mú bọ́lá afẹ́ sí báyìí tó àdúpẹ́ fọ́lọ́run o so ibi tí ọ̀rọ̀ dé dúró lónìí ó jẹ́ nǹkan tí eyín mi fẹ̀ síta tí ara mi ń yá àwọn ọ̀tá ni wọ́n ní ìbànújẹ́ báyìí o torí inú wọn ní dùn mọ́ o àwọn tó jẹ́ àwọn ọmọ Yorùbá tán wà nílùú Kútọ́nù Àjàṣẹ́ Benin Republic gbogbo bẹ̀rún káàkiri àwọn náà yàdé wọ́n sì bẹ̀rẹ̀ sí dúró tì wá látàárọ̀ àwọn ọba tó wá jẹ́ àwọn ọba aládé tán wà nílùú Benin Republic ń bí wọ́n lọ bí 47 so wọ́n sì kóra wọn wá láàárọ̀ so nìkan bí ọwọ́ aago 5 ìrọ̀lẹ́ yìí ní ìgbà tí àwọn náà gbọ́ bí tí ọ̀rọ̀ ń lọ ní inú tí wọ́n náà dùn pé alhamdulillah pé iṣẹ́ tí ń lọ dáadáa bá sì fẹ́ so a wá kí gbogbo àwọn èèyàn wa tán wà ní diaspora àtàwọn èèyàn wa tí wọ́n wà nílùú Togo Ghana Zambia Sierra Leone àti Senegal gbogbo àwọn Yorùbá tí wọ́n ya dé ní òní àwọn mímẹ̀ tí àti ẹ̀ mọ̀ but ìgbà tí ó di pé kálukú ń dé ní ara kálukú wọn ń yá tí wọ́n introduce pé láti báyìí làwọn ti wá láti báyìí wá so a tún wá kí gbogbo àwọn obìnrin torí àwọn obìnrin náà dúró àwọn obìnrin tán sì dúró iná ìrìn tí wọ́n náà pọ̀ so ìrìn àwọn obìnrin náà wọ́n pọ̀ tí àwọn obìnrin náà dúró ti wá so ní kúkúrú jù ní àìní fi ọ̀rọ̀ gùn so judiciary wa ní Nàìjíríà
bá a ṣe máa operate ó yàtọ̀ fún judiciary wa ní Benin Republic. Òfin kan wà nílùú Ghana, Benin Republic àti Togo àti Nigeria. Wọ́n ti sáyìn òfin yẹn ní nǹkan bí 20 years to this time tí wọ́n ti sáyìn òfin yẹn pé tí ẹnìkan bá jẹ́ human rights tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tí wọ́n bá lé kúrò nínú ìlú ẹ̀ tó bá sáwá bá ìlú kan pé kán gbà wọn, so ìlú yẹn ò gbọ́dọ̀ dá padà sínú ìlú rẹ̀ kó wà nílùú ibi tí wọ́n bá fi sí. ó ní òfin tán ṣe ìwé òfin yẹn ni wọ́n gbé kalẹ̀ fún wa ní àná kó tó di pé a wá sí kóòtù láàárọ̀ yìí pé kí là ń jáyà sí, kí la fẹ́ máa bẹ̀rù sí, pé òfin kan ti wà tí Nàìjíríà, Ghana, Sierra Leone àti Kútọ́nù, Benin Republic tán ti sign wípé ẹni tó bá ti jẹ́ human rights tí ń jà fún ọ̀tọ̀ ọmọnìyàn tán bá lè kúrò nílùú pé wọn ò gbọ́dọ̀ dá padà. So ó túmọ̀ sí pé ó ti wá ṣẹ máwàá náà la. Chief Sunday Igboho ó ti kúrò nílùú Nàìjíríà ó ti wá sí Benin Republic. So òfin táwọn sign yẹn kò lẹ́tọ̀ọ́ káwọn dá padà sí ibẹ̀ yẹn mọ́. So wọ́n wá ní bàbá wa Chief Imam Yorùbá gbà wọ́n pè mí pé kí wá wo òfin yẹn. Èmi náà fi ojú rí òfin yẹn fún wa ní ìfọ̀kànbalẹ̀ ìpè alhamdulilayi Rabbil alamina, ìyẹn láti kọ́kọ́ ń dúpẹ́ fún Ọlọ́run ní àtàná. So gbà tó wá di ní àárọ̀ yìí tí adé sí court, so àwọn èèyàn ń dé, àwọn lọ́balọ́ba náà ń dé, wọ́n wá ń bẹ̀rẹ̀ pé gbogbo àwọn kí ni evidence tí wọ́n máa ń gbé kalẹ̀ nǹkan. So wọ́n bẹ̀rẹ̀ sí gbé kalẹ̀. So àwọn láti ń wọ́ ti bí àwọn náà dé láti Nàìjíríà, so àwọn náà tẹ́ndà ìwé òfin wọn kalẹ̀. So wọ́n kọ̀wé gẹ́gẹ́ bí ìjọba Nàìjíríà, àwọn náà wá wọ́n ní àwọn kan òfin tiwọn náà tí wọ́n kọ. So but ìgbà tí àwọn lọ́yà bẹ̀rẹ̀ iṣẹ́, torí àwọn international lawyer tí Ọlọ́run ní kí wọ́n ṣètò kalẹ̀, so wọ́n wá láti France káàkiri àgbáyé náà ti wá. So lọ́yà tiwa náà tó tún jẹ́ ọmọ Benin Republic, so òun náà wá. So iṣẹ́ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. So kóòtù tí wọ́n sọ pé ó yàtọ̀ sí kóòtù tí wà ní Nàìjíríà ni pé àwọn dá ẹjọ́ báwa ṣe máa ń dá ẹjọ́ pé tó bá tún di lọ́túnla o ẹ padà wá o, tó bá ti jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ padà wá o, tó bá tún di níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún wá sì máa ṣe yọ́bọ̀yọ̀bọ̀. Justice delay and justice deny bá a ṣe máa ń ṣe nílùú tiwa. Wọ́n láwọn yìí ṣe bẹ́ẹ̀ o, wọ́n ní ká ní sùúrù fáwọn káwọn bẹ̀rẹ̀ sí gbé ẹjọ́. So ìpele ẹ̀mẹ́ta ni adájọ́ tí wọ́n ní kéèsì ní òní. So ìpele wọ́n ń lọ lọ́sẹ̀ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Ọlọ́run ní àti wín ní number 1. So ìpè ẹni yóò lẹ́jọ́ jẹ́ kò lẹ́sùn. Gbogbo ìwé tí àwọn tọ̀hún kọ nílùú Nàìjíríà ọwọ́ òsì wọ́n fọwọ́ òsì sọ́nù ni. Èyí pé ara ka wọn kọ́dà àmàgbà tí wọ́n bínú kò ní court tí inú bí wọn pé ṣé ẹni tí wín ní náà nù, ṣé ẹni ṣé kíníkẹ́ ní. So ara ìbínú wọn bá lọ. So èrò ti wá pọ̀ fún gbogbo ọmọ Yorùbá. A tún dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora. Ilé máa dákọ̀ yín lẹ́yọ kọ̀ọ̀kan. Tí bá ń dákọ̀ yín ó bẹ̀rẹ̀ lérí ọmọ mi Princess Tẹ́ni ọmọ ológo, ó bẹ̀rẹ̀ lérí ẹ̀. Yèyé Dára, ó bẹ̀rẹ̀ lérí ẹ̀. Ọmọ borí owó, ó bẹ̀rẹ̀ lérí Gbẹ̀dú, ó bẹ̀rẹ̀ lérí ẹ̀. Kóìkí, ọmọ mi Kóìkí, ó bẹ̀rẹ̀ lérí ọmọ Lúkà. Ọmọ Lúkà ti wà ń bí, ọmọ Lúkà òun náà wà ń bí, tínú rẹ̀ ń dùn tí gbogbo wọn náà tí wọ́n yọ gbogbo wọn. Òrìṣàtọ́lá ọmọ mi, inú rẹ̀ náà dùn. Òrìṣàtọ́lá ní London. Ó fi dé lu Alimaruf tó wà ní Amẹ́ríkà. Ààrẹ Alimaruf, ọmọ ọba Aláàfin Ọ̀yọ́ Alimaruf fúnra rẹ̀, èèyàn dáadáa nu. So ó tún wá fi dé gbogbo àwọn èèyàn wa Prophet Ayọ̀délé Ológunlolúwa. Ó fi dé gbogbo àwọn èèyàn wa lọ́wọ́ Brazil, ọmọọba Tòkunbọ̀ ní Brazil.
ó fi dé ní gbogbo àwọn ìyẹn ńláńláńlá bẹ́ẹ̀ tán wá tí wọ́n ń ṣe àdúrà pé yóò ṣe ṣe a sì mọ̀ pé lágbára ọlọ́nkọ́ ìdùnnú náà ni a gbọ́ ní òní. So ìgbà tí wọ́n fi wá parí ti àkọ́kọ́ tán ètè ń lọ bí aago 3 ọ̀sán. So a wá pe àwọn lọ́ọ̀yà pé tó bóò ní o níbo ni ọ̀rọ̀ tún dé o. So wọ́n wá ní ká ṣàfi ọkàn balẹ̀ ká máa ṣe àdúrà mọ́tò ọ̀dà ẹgbẹ́ ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká bọ́ síbi abẹ́ igi ká lọ jòkó torí pé tá a bá ń ṣe àdúrà níbẹ̀ wọn ó lè máa ta sí wọn létí nínú kóòtù a dẹ̀ fẹ́ kí àwọn ọmọ wa kan farabalẹ̀ wọ́n dẹ̀ farabalẹ̀ kò sẹ́nìkan tó já o kò sẹ́nìkan tó bọ́ ẹnìkan o àwọn ọlọ́pàá abẹ ọ̀rọ̀ ọlọ́pàá tí ń bẹ ní Benin Republic Ọlọ́run jò dáa fún yín o àwọn ọlọ́pàá tí ń bẹ ní èèyàn ni wọ́n o àwọn ọlọ́pàá tí ń bẹ ní Republic wọ́n ń kẹ́ wa bí ọmọ ní o bí mo ṣe dé tí wọ́n introduce mi gẹ́gẹ́ bí pé chief imam ilẹ̀ Yorùbá ti dé wọ́n fún mi lọ́lọ́pàá 3 tá ń gáìdì mi àti pásítọ̀ àti gbogbo àwọn tájọ wá sí ìlú Benin Republic inú wọn bẹ̀rẹ̀ sí dùn wọn gáìdì mi tá fi sí gbogbo à ń kírun. So àwọn míì náà tún wá tá a lè dákọ so Yàyà Gàmbàrí ọmọ mi òun náà wá gbogbo àwọn fámìlì Chief Sunday Igboho gbogbo wọn náà péjú ẹ̀gbọ́n ni àbúrò ni àbúrò bàbá Sunday Igboho náà gbogbo wọn náà pé bẹ́ẹ̀ tí inú kálukú dùn kódà àwa tí a kọlà inú wa ń wíwà pé káàró tiẹ̀ kọlà báyìí kan bá àjọ Sunday Igboho tó ní gbogbo àwọn ìlà Igboho ìlà àwọn kìí tí inú kálukú sáà ń dùn pé ìlà yìí wá fìtì kálukú. So àwọn ọba míì náà wá láti ilẹ̀ Nàìjíríà so tí a fi dúpẹ́ fọ́lọ́run so àwa bẹ̀rẹ̀ àdúrà so àwọn ṣàdúrà lọ wẹ́rẹ́ títí tó fi di aago 7 ṣùgbọ́n tó tún aago 7 àwọn lọ́ọ̀yà náà tún jáde síta wọ́n ní ipa 3 làwọn sọ pé kéèsì yìí máa ń lọ ní ìlú Benin Republic o ipa tàkọ́kọ́ àwọn ti wíni o ipa tẹ́lẹ̀kejì Ọlọ́run tún ní àwọn wíni o abá tó fò sókè pé àdúrà ti gbà o adúpẹ́ fọ́lọ́run o àdúrà ti gbà o so adúpẹ́ fọ́lọ́run so ilẹ̀ tí wọ́n ń ṣú ètè ń lọ bí ọwọ́ aago 9 àbọ̀ báyìí nílùú Benin Republic náà làwà báyìí a sì wà nínú kóòtù báyìí so wọ́n wá sọ wá pé kéèsì ẹlẹ́kẹta ni wọ́n là ń yanjú lọ́wọ́ but wọ́n ní káwọn ọmọ wọlé ibẹ̀ náà wọ́n yanjú lọ́wọ́ báyìí o kò bá wàá jẹ́ aago 1 òru kò bá jẹ́ aago 3 òru wọ́n tó gba àádùn bẹ́ẹ̀ ojú mi ti là báyìí ẹ̀rọ pé ojú mi ò sùn Tẹ́ni ọmọ ológo ọlọ́jọ́ dáa fọ́ Òrìṣàtọ́lá ọlọ́jọ́ dáa fọ́ Alimaruf ààrẹ Alimaruf ọlọ́jọ́ dáa fọ́ Professor Ayọ̀délé Ológunlolúwa gbogbo ẹ̀yin tẹ́ wà ń dà sóra inú wa ń dùn sí ọlọ́jọ́ dáa fún yín bó bá ṣe lóòrù aago 3 òru nọ́mbà tó parí ẹ̀ tán aláwà níbẹ̀ gbogbo abẹ́ẹ̀gì gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ gbogbo láìláìláìláìláìláìláì ẹ̀rí pé iná mọ́lẹ̀ ń bí ní sí ọmọ ṣẹ́jú náà gbogbo bẹ̀ ní iná tàn sí tí iná mọ́lẹ̀ koroko tí inú kálukú ń dùn pé ṣé ìlú náà la wà yìí population Benin Republic wọ́n mọ̀ ju 15 million lọ population ẹnu wọn sì ká wọn kò tó tèkó fa kò tó Lagos State fa gbogbo Benin yìí wọ́n sì ní ètò àwọn ọlọ́pàá bẹ̀ wọ́n èébúyàn àwọn ọlọ́pàá bẹ̀ wọ́n èyíbọn pọmọ ọlọ́mọ àwọn ọlọ́pàá kò yí ju tí a gáàsì la ilaha illallah rasulullah sallallahu àṣeyàlá ń jẹ́ ìlú wa àsáwọn àgbákò labátan nílùú wa àsáwọn ìkàlábálùwa tá a wà nílùú kan láti àná tó fi dòní kọ́ ṣẹ́jú náà dì sí tínú kálukú wa ń dùn à ń ṣàdúrà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kò sí pé ẹ yìnbọn mọ́ wọn kò sí pé ẹ tì wọ́n mọ́lé kò sí pé kọ́dà wọ́n ń béèrè lọ́wọ́ mi pé bàbá tẹ bá fẹ́ kọ́lé sí ìlú mo ní lágbára lọ́wọ́ èmi gan wà Benin Republic wà á kọ́lé sí torí pé fún ìfọ̀kànbalẹ̀ tá à ń gbọ́ so nínú ìdájọ́ 3 tí ń bẹ fún wa báyìí o Ọlọ́run ní àti wíní méjì Ọlọ́run a máa dúpẹ́ àwọn olórin a máa sọ pé Ọlọ́run tó gbé sí ayé àwa bí a ṣe ń fẹ́ gbogbo ọmọ Yorùbá
ọlọ́run tó gbé sí ayé àwa bí a ṣe ń fẹ́ dákun má da sáàrù mọ́ wa lọ́wọ́ dákun má fẹ́ rí àwa bọ̀ọ̀ta lẹ́nu dákun má fẹ́ rí àwa bọ̀ọ̀ta lẹ́nu dákun má fẹ́ rí àwa bọ̀ọ̀ta lẹ́nu tó gbé sí ayé àwa bí a ṣe ń fẹ́. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa wí fún Sunday Igboho, Chief Sunday Igboho lónìí wípé ọlọ́run tó gbé sí ayé àwa bí a ṣe ń fẹ́ dákun má da sáàrù mọ́ wa lọ́wọ́ dákun má fẹ́ rí àwa bọ̀ọ̀ta lẹ́nu dákun má fẹ́ rí àwa bọ̀ọ̀ta lẹ́nu dákun má fẹ́ rí àwa bọ̀ọ̀ta lẹ́nu ọlọ́run má pààyà wa tí a fẹ́ sílé dákun má pọ̀ mọ́ wa tí a bí sáyé dákun má dààmú wa ràbí ọlọ́run dákun má dààmú wa rọ̀bí ọlọ́run. Gbogbo ọmọ Yorùbá ọ̀rọ̀ wa ń ṣe bẹ́ẹ̀ ni Ìgbòho dé tán ọ̀rọ̀ wa ń ṣe bẹ́ẹ̀ ni Ìgbòho dé tán ìgbà tá a gba ìwé òsì lọ́dọ̀ Sàtíyà ọ̀rọ̀ wa ń ṣe bẹ́ẹ̀ ni Ìgbòho dé tán. Tẹ bá rójú àwọn ọ̀tá wọn sá jáde ní ẹsẹ̀ wọn wá wọ́lẹ̀ nínú court àwa ń wò pé sáwọn eléyìí náà nì àwọn disguise wọn ò tiẹ̀ fẹ́ la ìlà alábòsí ìkà jàǹbá ènìyàn àwọn ń wọ́lẹ̀ báyìí. Nígbà mo gbá tẹ̀sùbá mú tán rí tẹ̀sùbá lọ́wọ́ mi wọ́n ní Chief mọ́mú Yorùbá ti dé mo ní mo dé ká máa fowókọ́ ọlọ́ọ̀bá jagun ní ká fi dúró ti ọlọ́ọ̀bá ọba tó lágbára ọba tí mo bá yàn ṣẹ́gun ọba tó ní agbára ju gbogbo èèyàn lọ tó lágbára ju gómìnà ó lágbára ju pírẹsidẹ́ǹtì ó lágbára ju gbogbo anybody lọ. Òun náà ní ká máa fi képe tí àwọn onígbàgbọ́ bá fẹ́ sọ tó bá fẹ́ képe ọlọ́ọ̀bá wọ́n ní gbé mi sókè gbé mi dìde fà mí lọ́wọ́ sókè kí gàjáyé lọ ògo ayé mi jẹ́ kó yọ jáde fà mí lọ́wọ́ sókè màmá jẹ́ ó pẹ́ tú mi sílẹ̀ ọlọ́ọ̀bá ò mú Sunday Igboho jáde fà wọ́n lọ́wọ́ sókè kí gàjáyé lọ ògo ayé mi jẹ́ kó yọ jáde fà wọ́n lọ́wọ́ sókè màmá jó pẹ́. Wọ́n tún wá ní èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi ju gbogbo òrìṣà tó ń bẹ láàyè. Ìgbà táwọn èèyàn mọ̀ pé wọ́n lálágbára ajé rí ẹsẹ̀ wú mi lójú. Ìgbà táwọn èèyàn mọ̀ pé wọ́n lálágbára ayé fi ẹsẹ̀ rú mi lójú. Ìgbà táwọn èèyàn mọ̀ pé wọ́n lálágbára ọlọ́run gbé Sunday Igboho lékè ọ̀tá gbé wa lékè gbogbo ọ̀tá Nàìjíríà gbé wa lékè ọba lágbára. Tẹ̀rí tẹ̀yìn bá wà ń bẹ̀ lónìí inú rẹ̀ ó máa dùn ara rẹ̀ ó máa yá. Tẹ bá rí bọ́n ṣe ń ṣe lónìí fáwọn èrò ti pọ̀ jù tí àwọn èèyàn wá ń dunnú tí àwọn èèyàn wá ń yọ̀ tí èrò wá kún gbogbo abẹ́ igi. Ìta ń sọ yìí o láti bí inú kóòtù tó fi dé ìta tó fi dé bí òpó nábì mẹ́jọ síta làwọn èrò kún wọ́n ti wọ́ bí 10,000 báyìí nísìn táwọn èèyàn wá kún débi pé èrò wá pọ̀ mo wá fẹ́ kọjá ebi ò tiẹ̀ pa mí inú mi sáà ń dùn ní kálukú wọn sí chief imam àmà wá Kútọ̀nù àwa Benin Republic fa àmàmà dúpẹ́ so gbogbo ẹni tó wá lágbára Ọlọ́run wọn padà sílùú Èkó sílùú Yorùbá wọn padà pẹ̀lú ẹ̀ lálàáfíà gbogbo àwọn tó sì wá láti Ghana, Zambia, Sierra Leone wọn padà sílùú wọn
so a sì máa gbádùn so ẹ jẹ́ kí pásítọ̀ wa káwọn náà tún ṣàlàyé àdúrà fún wa torí pé àti dúpẹ́ fọlọ́bì tá à ń lọ yìí o àti dúpẹ́ o ká máa rẹ́rìn lókù ọmọ Yorùbá ẹ fọkàn balẹ̀ alẹ́ àti képọ̀ lọ́hùn ọba ti dá wa lóhùn kò ní fi wá lẹ̀ àwọn alábòsí ni wọ́n fìyà jẹ̀ràn wa àlọ́ ló lù ilẹ̀ Yorùbá náà la jòkó sí ilẹ̀ Yorùbá tá a jòkó sí àlọ́ Àbújá àlọ́ Kaduna wọn gbọ́ pọ́mọ Yorùbá kan lọ sí Mẹ̀dúgùrí bó la ṣe wá lè jòkó lé ẹni tátùn wa máa fọrùn yín ọmọ ìyá wa kan ó wá dìde bílíọ̀níà tó lówó kò wówó tóun ní kò wọ ọlátọ́lọ̀ ń ṣe fún un Sunday Igboho wá dìde pé ìyá onímọ̀ jẹ ìran òun ẹ wo bọ́lọ̀ ṣe kẹ àwa lọ́lọ́wọ̀n ní kún ọba kan wá ń sọ fún wa nílùú Benin lónìí pé bẹ́ẹ̀ ṣe ń lé Sunday Igboho àwọn tí ń retí rẹ̀ nílùú Benin Republic o àwọn fẹ́ kọ́ máa wá gbélú àwọn ní Yorùbá nation náà ni ó padà sí yóò nílé ní Benin Republic yóò tún nílé ní ilẹ̀ Yorùbá nation ní agbára Ọlọ́run wọ́n lé ànábì kó náà ní Maka ànábì ó nílé ní Medina ó tún nílé ní Maka so bọ́lá ó ti sọ̀rọ̀ ti Chief Sunday Igboho náà nu yóò nílé ní Yorùbá nation yóò tún nílé ní Benin Republic torí pé àwọn ará Benin Republic gbogbo wọ́n tẹ́wọ́ gbà inú wọn sì dùn gbogbo àwọn ọba tí wọ́n ń bẹ́ńbẹ́ tí wọ́n dúró tì wá lónìí wọ́n jẹ́ 17 àwọn ọba aládé tán bẹ ní ìlú wọ́n sì jáde síta tí wọ́n sọ̀rọ̀ fún president ìlú Benin Republic ìlú Talon ipe president Republic o Sunday Igboho ọmọ Yorùbá ni o ọmọ Odùduwà ni o so kò ṣe criminal o kìí sọ̀dọ̀ àwọn ọba Benin Republic mò ń sọ yìí o àwọn ọba tó wà nílùú Benin Republic àwọn náà dìde ní òní tí wọ́n tún sọ fún gbogbo àgbáyé pé àlọ́ ọmọ àwọn ní Sunday Igboho wọ́n sì sọ òféèsì wọn ni òkè pé wọ́n kọ sínú pépà o wọ́n jáde síta wọ́n sọ pé àwọn ni ọba ìlú báyìí ọba kọ̀ọ̀kan sì jáde ọba kọ̀ọ̀kan sì jáde ọba kọ̀ọ̀kan sì jáde ọba kọ̀ọ̀kan sì jáde tínú wọn dùn tán jáde àwọn ọba ìlú Benin wọ́n tráyé o wọ́n sì dúró so àwọn ìmáàmù tó wà nílùú Benin tájọ́ ọmọ Ọ̀yọ́ àwọn náà wá bá mi pé bàbá chief ìmáàmù Yorùbá ẹ̀yin náà ni chief ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá àwọn gbà fún yín o gbogbo inú àwọn dùn o mo ní tó àwọn náà bẹ̀rẹ̀ sí ṣe àdúrà tí ara wọn ń yá ṣe mọ̀ pé kínú ti kíra tó wá fẹ́ kọ́ lọ́wọ́ bá ṣe bí àṣà olórin kan a ní kílẹ̀ tó fẹ́ kọ́ lọ́wọ́ bá ṣe o kílẹ̀ tó fẹ́ kọ́ lọ́wọ́ bá ṣe alọ́lọ́wọ́ bá ti dò wá nílùú ànímọ̀bànújẹ́ agbára Ọlọ́run so ẹ fi ọkàn balẹ̀ ẹ tó bá wá fẹ́ sùn torí ẹlẹ́ẹ̀kẹta náà yanjú lọ́wọ́ ẹ lọ rest torí pé ó lè tó aago kan mẹ́ta kọ́ máa tó yanjú ẹ̀ tán ṣe pé kóòtù bẹ̀ kì í ṣe kóòtù Nàìjíríà tán máa dọwọ́ rú so ẹ máa lọ rest but ibi tá a bá tẹ́lẹ̀ àti wíìnì tà kọ́kọ́ àti ohun tẹ̀lé kejì ẹlẹ́ẹ̀kẹta náà yanjú lọ́wọ́ ṣùgbọ́n tá a bá wá fún yín ní làbárí báwọn bí tí ètò dé kọ́ máa dàbí ẹnìkan wá kápẹ́ látàárọ̀ àti ẹ̀gbúrò wọn tọ́jú ẹlòmí lè máa parọ́ wọn ni wọ́n jiyàn gbé lójọ́ wọn ni kò jẹ́ nìkan gbé o ọlọ́pàá kankan ò sì mú ẹnì kankan nílùú Benin Republic o ìdí tá a fi jáde ló gbà tó máa kọ rìpọ́tì pé ọlọ́pàá ń kóyàn ọlọ́pàá kò yàn Benin Republic èsì ìlú tiwa o ọlọ́pàá èkó yàn o èsì yìnbọn mọ́ yàn o èyí tí a gáàsì ṣẹpọ ẹrí mi báyìí sí wọn èyí tí a gáàsì wọn ò sì yìnbọn wọn tún sì kí ọnu tó ló sì tó kọ́dà gbogbo àwọn ọlọ́pàá tí ń sọ president ìlú Benin Republic wọ́n jáde tí mo jáde sí wọn wọ́n bọ̀ mí lọ́wọ́ èmi náà bọ̀ wọ́n lọ́wọ́ mo ṣe sàlámà àlékún èdè France pọ̀kùlẹ̀ sí bọ̀nkú ẹ̀ abakirawa tó tẹ̀sí so adúpẹ́ fọlọ́run so gbogbo ọmọ mùsùlùmí ẹ sọ pé Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru gbogbo onígbàgbọ́ ẹ sọ pé hallelujah 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 so láti báyìí lágbára Ọlọ́run so ìwà bẹ́ẹ̀ mi ló ṣe mú mi mo fẹ́ mú mi látàárọ̀ kí n wá nǹkan jẹ kí n rest díẹ̀ but ká kọ́kọ́ fún yín bí tí ọ̀rọ̀ dé dúró báyìí torí pé mi ò tiẹ̀ tí ì jẹun but èrò tó tiẹ̀ ti pọ̀ nílùú Benin kò tiẹ̀ jẹ́ rántí pé jẹun èrò tó ti pọ̀ kò tiẹ̀ jẹ́ pé rántí mú mi gbogbo ẹ̀yin pátá àkìyìn o ẹ ṣeun gan o gbogbo ọmọ Yorùbá ti bẹ́ẹ̀ diaspora Ọlọ́run ní jẹ́ máa padà síbú láíláí gbogbo ọmọ Yorùbá ti bẹ́ẹ̀ diaspora Ọlọ́run ní jẹ́ máa padà síbú láíláí gbogbo ọmọ Yorùbá ti bẹ nílùú Kwara Kogi Kamayan torí mi ò mọ̀ ń pa Nàìjíríà
láti ilẹ̀ Yorùbá wa láti Kwara, Kogi, Ẹdó àwọn wá sókè báyìí tẹ́ ẹ kún wa lọ ẹbí ọmọ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ò bọ̀ láti ọ̀dọ̀ ti wa ní Kwara State, Kogi, Ẹdó, Ọ̀yọ́, Ọ̀ṣun, Ògùn tẹ́ ẹ dúró ti Èkó tẹ́ ẹ dúró ti wa Ọlọ́run dúró ti yín gbogbo ẹ̀yin ambassador Ọlọ́run dúró ti yín ẹ ṣe púpọ̀ àmọ́ lóore o wàláhì àmọ́ lóore ara ò ní wá o nílùú Benin Republic o ẹ ń ṣe wá bí ọmọ ìyá ni o gbogbo ọmọ yẹn wọ́n dúró ti wa gan Ọlọ́run já máa padà síbò inú wa dùn púpọ̀ o ẹ̀yin Olúwa lógo ògo ẹ̀yin Olúwa lógo ògo ẹ̀yin Olúwa lógo ògo ọ̀tá wa ni ó mọ̀ rí bànújẹ́ ọ̀tá wa ni àgbákọ̀ ọmọ bá subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin alhamdulillahi rabbil alamin. Mo fẹ́ wá nǹkan jẹ látàárọ̀ ẹ jẹ́ ń jẹun. ẹ jẹ́ kí bàbá wa jẹun ẹ jẹ́ kí bàbá wa pásítọ̀ ẹ jẹ́ kí bàbá pásítọ̀ kí wọ́n ṣe àdúrà fún wa kò ṣẹlẹ̀ rí Mohbad Bánkì 4.3 kò ṣẹlẹ̀ rí abami Abdulhakeem mo jẹ́ṣẹ́ mílíọ̀nù o PRO mílíọ̀nù òun ní Kashmir Media bẹ́ẹ̀ ni kò ń ṣe PRO ń pé tẹ bá fẹ́ tẹ bá kọ̀ o àwọn olè kan wà tó yẹ pé nílẹ̀ Yorùbá wọ́n á sọ pé ẹ fẹ́ ẹkọ̀ ọba yín náà rèé kò ń ṣe ẹ fẹ́ ẹkọ̀ o mo ń jẹ́ṣẹ́ mílíọ̀nù ní ibí yìí so bàbá pásítọ̀ wọ́n á bá wa ṣe àdúrà àwọn bá wa ṣe àdúrà sí i ní láàrin 5 minutes bọ́dà wa yìí àwọn tún jẹ́ French wọ́n bá wa fi èdè sọ lẹ́yìn bàbá pásọ̀ wọ́n bá wa fi èdè sọ ẹ mọ̀ pé nígbà tí màá ti bàbá àjọ jókòó lẹ́ni tí bá parọ́ èèyàn kan dẹ̀ sọ fún wa lójú wa láì tí kú bẹ́ẹ̀ pé òun gba kọ́ọ̀lù kan látọ̀ sun pé wọ́n sọ pé wọ́n ti kó èèyàn 49 níbí wọ́n dẹ̀ bá bọ̀ 8 lọ́wọ́ wọn kí ló dé ẹ má jẹ́ kán pa yín ìyàwó ẹ má jẹ́ kán irọ́ náà ń pa o kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ even though àwọn tá a mú tó ń jẹ́ àwọn tó ta jẹ́ press tá a mú tó bá àfẹ́ káwọn ṣe fídíò ńbẹ̀ a ṣe kankan fún wọn bàbá náà bá wọn sọ̀rọ̀ a dẹ̀ rìlíìsì wọn àna èèyàn kan ẹ jẹ́ kí a bá wa. àfi kókó ìdúpẹ́ o fún àṣeyọrí láyé tí Ọlọ́run ti ṣe lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì gbàgbọ́ pé ìyókù tó kù kékeré ọ̀run yóò ṣe àṣepé ẹ̀ mo ń rọ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá bí Olúwa ti ń bẹ láàyè àníyàn wa ní rere lórí Oòduà Nation kò ní dìbànújẹ́ lẹ́yìn eléyìí ayọ̀ la ó máa yọ̀ gbogbo rálì ìpolongo gbogbo àti àṣepé rẹ̀ ọ̀run yóò ṣàṣepé ẹ̀ ẹnikẹ́ni nínú àwọn ọmọ Yorùbá kì yóò kú àìsàn ò ní ṣe wá a ò sì ní pẹ̀dímọ́ a ó máa pọ̀ sí ni ayọ̀ wa yóò sì kún lórí ọ̀rọ̀ Oòduà Nation bẹ́ẹ̀ ni ó sì rí ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ẹ̀mí mọ́ àṣẹ́gun àṣẹ ọ̀rùngún ó ti rí bẹ́ẹ̀ o olórí bẹ́ẹ̀ àlórí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ Jésù sì ṣèdìdí ẹ̀ ẹ̀jẹ̀ Jésù ṣèdìdí ẹ̀ ẹ̀jẹ̀ Jésù ṣèdìdí ẹ̀ Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ Jésù. so ohun ta need ní ọ̀dọ̀ wa àdúrà la need báyìí for the update àdúrà ni a need akọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ pé gbogbo ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé fún wa kò rí bẹ́ẹ̀ ṣọ́ọ̀mù gbogbo ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé fún wa pé wọ́n ti ṣe kinní kan bí kò sí nǹkan kò sẹ́ni tó dira wọn ní ọwọ́ wọn ò lu èèyàn kan níbí adẹ̀síwá ní court as we are talking ọlá ń pé wọ́n ní ká sún sẹ́yìn àti pọ̀ jù so wọ́n ní ká sún sẹ́yìn àti pọ̀ jù ló jẹ́ ká sún sẹ́yìn so wọn ò léèyàn kan wọn yìnbọn fún tíágan ní tíágas wọn ò ṣe kíní gẹ́gẹ́ bá ti mọ̀ pé báwa ṣe ń protect ẹni tá à ń sọ yìí bẹ́ẹ̀ náà làwọn ará Benin náà ń protect wọn ṣé ọmọ yìí báwa ṣe ń protect wọn so a ṣe wà ní court wọn ò tí ì dá wọn sílẹ̀ wọn ò tí ì release wọn ṣùgbọ́n orí àdúrà ni a wà so wọn ò tí ì dá wọn sílẹ̀ ṣùgbọ́n eléyìí tó dájú ni pé tiwa lọ́wọ́ máa ṣe lágbọ́rọ̀ lọ́n tiwa lọ́lọ́run máa ṣe gbogbo àwọn tí wọ́n ń pè tí wọ́n ń bíngì fake rumor pé wọ́n ti pààyàn wọ́n ti update kan ní àárọ̀ ìyá Ọbásanjọ́ Kóìkì náà ṣe ẹ máa ń pè àdẹ ṣojú anybody for security reason èèyàn kan ò ṣojú èèyàn kan so afẹ́ kẹ́yìn yà wá mọ̀ kẹ́yìn bá wá mọ̀ because èèyàn kan pín in pé by this time ṣẹ́ẹ̀ṣì wà ń kóòtù ṣá a ṣì wà ń kóòtù wà láìtàlá a ṣì wà ní kóòtù wà láìtàlá a ṣì wà ní kóòtù so a ṣì wà ní kóòtù ẹ má yẹ kí wọ́n po ẹ̀kọ́ ìbànújẹ́ fún
èèyàn kankan wá ẹ má kí wọ́n po ẹ̀kọ́ ìbànújẹ́ èèyàn kankan wá ní ibi so ká fi ọkàn balẹ̀ ó jẹ́ upgrade tí tẹ̀yìn ń béèrè fún wọn àjọ́nù kéèsì o àwọn ẹ̀gbọ́n ti àjọ́nù sí October fún oríṣiríṣi kìnnìṣà ni aṣá ń gbọ́ṣà but we are still here àṣùwàǹbí mo fi Ọlọ́run fún yín lọ́kàn balẹ̀ pé àṣùwà ní ibi tí a wà yìí so ó jẹ́ upgrade tí a fẹ́ fún àwọn èèyàn.